cardboard. Ènìyàn yín àpè ní ìfẹ́ afọ́n ní àwòkọ́fọ́ ọdẹ lìtú ẹ̀ ọ̀nyọ́yọ́ yín afọ́fẹ́ àmọ̀sí ní ọ̀nwà lìtú lìgbòrò lìdìmẹ́ta lílẹ̀lú West Africa. Ìdí mẹ́ta yé ó dá wa mọ́jú ní ọ̀hún àbẹ̀tí ọ̀hún pọ̀ ẹ̀ yẹ́ ní mbọ̀kọ́ péré yìí. Àmọ̀fẹ́ ní ọ̀hún àlílẹ̀ lu Benin. Bẹ́ẹ̀ gbọ́ ní ààrẹ mọ̀fẹ́ró ní ọ̀hún àlílẹ̀ lu Ghana. Tí pípọ̀ ẹ̀ ọ̀hún àlílẹ̀ lu Togo. Àmọ̀fẹ́ ní ọjọ́ ọ̀nyọ̀yé ọ̀nkọ̀pọ̀ ẹ̀ tí bó jẹ́ ní àpíyàn lí mílíọ̀n nọ̀nà mẹ́rin ọ̀nkọ̀ tó ìtún ẹ̀ yẹ lílédè yóò fọ́ àkọ́fọ́ ní 231,000 ní ọ̀njẹ́ lígbòrò ìdí mẹ́ta yé ìpàtsẹ̀ pérúkọ ẹ̀ ilẹ̀ yìí jẹ́ ilẹ̀ Benin, ilẹ̀ yìí jẹ́ ilẹ̀ Ghana àtò ilẹ̀ Togo. Ibẹ̀ ní àrífọ̀ ní ọ̀nyọ̀ ẹgbẹ́ yìí ní àrílíbẹ̀. Àmàlílẹ̀ Benin líkọ̀njó àmọ̀fẹ́ ní àní ọmọfẹ́ wọn ìkọ̀kọ̀kan yé tó 48,000. Lílẹ̀ Ghana àníyàn bẹ́ẹ̀ yé tó 38,000. Tí ààrẹ rí fẹ́ ní pípọ̀ ọ̀hún wà lílẹ̀ Togo yé jẹ́ 150,000. Yé wọn àfọ̀ yìí àjẹ́ population àyàn yín àfọ̀ French yẹ populace. Àmọ̀fẹ́ nífẹ̀ẹ́ ènìyàn yín jẹ́ ìfẹ́ yìí ọ̀ntì lẹ́pa èdè àpè ní Yorùbá ẹ̀ ibẹ̀ ní àmọ̀ ní ọ̀ntì ẹ̀ ibẹ̀ ìtsẹ̀ wọn jíjẹ wọn afọ wọn fífọ̀ ó tọ̀lọ̀ lẹ́pa ìtsẹ̀ Yorùbá ìdí ẹni tsẹ̀tsí ànífẹ́ bó jẹ́ ní káfọ̀ náà ọ̀nyà tibẹ̀ wá ẹ̀ ní ekútsẹ́.